Ẹ kú dédé àsìkò yín gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé, a dúpẹ́ fún ojú rere àti àánú tí a rí gbà ó, tí ẹ jẹ́ kí a rí ọjọ́ ẹtì tí ó kẹ́yìn nínú oṣù kẹsàn-án, tí ẹ fi àánú dá wa sí, tí ẹ fi àánú wa wà láyé. A sì dúpẹ́ nítorí gbogbo ohun tó jẹ́ ẹtì nínú ayé wa, nínú ẹbí wa, nínú ìdílé wa lẹ́yìn Olúwa ti bá wa mú kúrò, tí ẹ sì mú wa tẹ̀síwájú. Àti oore ọ̀fẹ́ láti máa ṣe oníwọ̀ntúnwọ̀nsì lẹ́yìn Olúwa yóò dáadáa ìfún wa lénìí, tó ti a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ ẹtì ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án. Àkòrí sọ wípé ìwọ̀ntúnwọ̀nsì. A mú àkósórí wa nínú ìwé Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkarùn-ún. Orí ìkẹrin ẹsẹ̀ ìkarùn-ún ìwé Fílípì. Ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn. Olúwa ń bẹ nítòsí. Nígbà tí a mú bíbélì kíkà wa fún èní nínú ìwé Fílípì bákan náà orí ìkẹrin ẹsẹ̀ ìkarùn-ún dé ìkẹsàn-án. Ìwé Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkarùn-ún dé ìkẹsàn-án tí ó kà báyìí pé ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn. Olúwa ń bẹ nítòsí. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Àti Ọlọ́run àlàáfíà tí ó ju ìmọ̀ràn gbogbo lọ yóò sọ ọkàn àti èrò yín nínú Kristi. Láti ní àkótán ará, ohunkóhun tí ń ṣe òótọ́, ohunkóhun tí ń ṣe ọ̀wọ̀, ohunkóhun tí ń ṣe títọ́, ohunkóhun tí ń ṣe mímọ́, ohunkóhun tí ń ṣe fífẹ́, ohunkóhun tí ń ṣe ìròyìn rere, bí ìwà títọ́ kan bá wà, bí ìyìn kan bá wà, ẹ máa gba nǹkan wọ̀nyí rò. Nǹkan wọ̀nyí tí ẹ̀yin ti kọ́, tí ẹ̀yin sì ti gbà, tí ẹ̀yin sì ti gbọ́, tí ẹ̀yin sì ti rí lọ́wọ́ mi, ẹ máa ṣe wọ́n. Ọlọ́run àlàáfíà yóò sì wà pẹ̀lú yín. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ẹtì. Ṣé ohun gbogbo ni ó ní ìwọ̀ntúnwọ̀nsì? Lóòótọ́, o ní owó tó tó láti ra oúnjẹ púpọ̀ bí o bá fẹ́, ṣùgbọ́n kò túmọ̀ sí pé kí o jẹun ní gbogbo ìgbà. Àwọn ènìyàn kan máa ń gbààwẹ̀ nígbà tí wọ́n jẹ́ aláìní, ṣùgbọ́n ní kété tí owó díẹ̀ bá dé ọwọ́ wọn, àwẹ̀ gbígbà di ohun ìtàn nìyẹn o. Kódà bí o kò bá fẹ́ gbààwẹ̀ fún èrèdí nípa ti ẹ̀mí, o ní láti gbààwẹ̀ nítorí ìlera rẹ. Lóòótọ́, o lè ní ohun púpọ̀ láti ṣe, ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí pé kí o má wá ọ̀nà láti lo ojúlówó àsìkò pẹ̀lú ìdílé rẹ. Má jẹ́ kí àṣeyọrí ba àwọn nǹkan ńláǹlà jẹ́. Ó yẹ kí owó ṣe àfikún rere sí ayé rẹ ni o, kì í ṣe kí ó bà á jẹ́ sí. Wípé o ní àwọn ọmọ ọ̀dọ̀ tàbí àwọn òṣìṣẹ́ ní ilé kò túmọ̀ sí pé kí o má ṣe eré ìdárayá mọ́ o. Ní gbogbo ìgbà, o sì nílò láti máa ṣe àwọn iṣẹ́ inú ilé kọ̀ọ̀kan àti àwọn iṣẹ́ fún ara rẹ. Nígbà tí àwọn ènìyàn kan bá ní owó kékeré, wọn yóò bẹ̀rẹ̀ sí ní rí àwọn ènìyàn tí wọ́n rò pé kò ní láárí fín. Bí o bá rí ẹni tó lówó, tó sì jẹ́ gbajúmọ̀, tí kò sì fi ọ̀wọ̀ fún àgbà, o ti rí ẹni tí kò fẹ́ pẹ́ láyé nìyẹn. Ọba Sọ́ọ̀lù, ó di ọlọ́lá àti gbajúmọ̀. Nítorí náà, ó dẹ́kun láti máa fi ọ̀wọ̀ fún wòlíì Sámúẹ́lì. Àyọrísí èyí ni pé ayé rẹ̀ di rédèrèdè débi pé ó ń bẹ̀bẹ̀ ikú fún ara rẹ̀. Ìwé Sámúẹ́lì kìíní orí ìkọkànléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹrin. Sámsónì rò pé torí òun ní agbára tó sì gbajúmọ̀, òun lè wà pẹ̀lú èyíkéyìí obìnrin tí òun bá fẹ́, kódà lòdì sí ìmọ̀ràn àwọn òbí rẹ̀. Ó sì padà di mímú fún àwọn ọ̀tá rẹ̀. Má ṣe jẹ́ kí agbára tó wà pẹ̀lú owó àti àṣeyọrí kó sí ọ lórí láti ba tìrẹ jẹ́ o. Ọ̀rọ̀ Ọlọ́run tó kọ́ wa pé kí a má ṣe gbé ìgbé ayé tó wu ẹran ara. Ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìlá sọ pé a kò gbọ́dọ̀ gbé ìgbé ayé tó wu ẹran ara. Má ṣe jẹ́ kí ìtura gbé ọ gbìn ṣáájú àkókò rẹ o. Fi ẹran ara rẹ sí abẹ́ láti rí i dájú pé kò máa ṣe àwọn ohun tí kò ṣe àǹfààní fún ọ o. Gbà mí gbọ́ ní tòótọ́, bí o bá máa ń ṣe ohunkóhun tí ó wù ọ́, ẹran ara rẹ yóò máa darí rẹ. Bí o bá jẹ́ kí olówó, àṣeyọrí tàbí òkìkí kó sí ọ lórí, òpin rẹ yóò ní ewu o. Àwọn àṣeyọrí wọ̀nyí púpọ̀
sì wà láti ní ọjọ́ iwájú. Àwọn àṣeyọrí tó pọ̀ ló sì wà láti ní ọjọ́ iwájú, ṣùgbọ́n ó lè dé ibẹ̀ bí o bá ní ìpamọ́ra pẹ̀lú eléyìí tí o ní yìí. Kì í dùn kó pọ̀ sókí lọ́bẹ̀ oge. A ó tún pàdé lọ́la. Ó dàbọ̀.